A kú dédé àkókò yìí o. Mo kí gbogbo ilé pápátá nílé lóko lájò lẹ́yìn odi. Ẹ̀yin ti Ìdílé Aláyọ̀ TV. Èmi náà ni ọ̀rẹ́ yín, ọmọ yín, àbúrò yín. Ìdílé Aláyọ̀ TV náà ni o, níbi tí a ti ní a máa mú àṣà àti ìṣe Yorùbá wá àti oríṣiríṣi àwọn nǹkan àti nípa àṣà wa àti nǹkan tó bá tún ń lọ lórílẹ̀-èdè Yorùbá wa. Ẹ má gbàgbé pé Ìdílé Aláyọ̀ TV náà ni kẹ́ ẹ máa darapọ̀ mọ́, òun ni kẹ́ ẹ máa wò. Ẹ máa bá mi love page mi, ẹ máa bá mi share ẹ̀ kó máa go viral, ẹ bá mi follow page mi. Bákan náà lórí YouTube náà, Ìdílé Aláyọ̀ TV wà ńbẹ̀, ẹ bá mi subscribe síbẹ̀. Lórí Facebook, ẹ bá mi follow ẹ̀, ẹ bá mi share ẹ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Mo dúpẹ́ gidigidi fún ìfẹ́ tí ẹ ní sí mi, tí ẹ fi ń wo page mi, tẹ fi ń like ẹ̀, tẹ fi ń share ẹ̀, tẹ tún fi ń follow page mi. Ọlọ́run aláàánú yóò bá mi dúpẹ́ fún yín o. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí yín ò sì ní di pẹ̀lú ògo Ọlọ́run. Ibi tẹ ti ń mówó tẹ fi ń ra dátà, Ọlọ́run aláàánú kò ní jẹ́ ó tán bẹ́ẹ̀. Ọlọ́run aláàánú yóò máa bùkún yín o. Gbogbo ohun tẹ bá ti dáwọ́lé báyìí yóò máa yọrí sí rere ni o. Pẹ̀lú ògo Ọlọ́run máa bá mi dé ìgbìyànjú yín ládé o. Ẹ ṣeun gan, mo dúpẹ́ púpọ̀, mo rọ́wọ́ yín lórí gbogbo fídíò tí mò ń ṣe fún yín. Ẹ ṣeun, mo dúpẹ́ púpọ̀ o. Ẹ ṣeun o, ẹ kú ìfẹ́ o. Ọlọ́run máa bá mi nífẹ̀ẹ́ yín o. Ẹ ní tẹ́ ẹ ní tí o. Gbogbo ibi tẹ́yin náà bá wà, ẹ mọ̀ níyì ni o. Pẹ̀lú ògo Ọlọ́run bá ń pọ́n yín lé o. Ẹ ṣé gan. Èmi ọ̀rẹ́ yín náà ni ọmọ yín, àbúrò yín, Ìdílé Aláyọ̀ TV. Ẹ ṣeun gan, níbi tá a ti máa mú ètò wá fún yín lọ́kànjọ̀kan. Ẹ rí i pé ètò tí mo ṣe kẹ́yìn ni mo sọ yí pé irú ìran wo ni ìran Yorùbá jẹ́. Nígbà tí mo ṣe àlàyé nípa Yorùbá, mo sọ oríṣiríṣi àwọn nǹkan tí àwa Yorùbá máa ń gbé ṣe àṣà wa, oúnjẹ oríṣiríṣi tí Yorùbá ní àti ìṣọwọ́múra wa lóríṣiríṣi tí mo ṣàlàyé fún wa. Ṣé mọ̀ pé mo ní a máa mú àwọn ètò yìí wá ní lẹ́lẹ́ka lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan, a máa mú wá fún yín lẹ́ka ni a máa mú wá. Nǹkan tí a wá ní fún wa ní èní, òun ni àkànlò èdè Yorùbá. Àkànlò èdè Yorùbá. Ẹ rí i pé Yorùbá ó kúnjú òṣùwọ̀n gidigidi gan ni. Yorùbá pé ó pójú òṣùwọ̀n gidi gan ni. Yorùbá ló ní ká sọ̀rọ̀ ká pòwe lóríṣiríṣi. Èdè Yorùbá ló kún. Èdè Yorùbá ló kún jù nínú gbogbo èdè lórílẹ̀ ayé. Kí ni a wá ń pè ní àkànlò èdè gangan? Àkànlò èdè jẹ́ ọ̀nà tí Yorùbá gbà fi àkànlò èdè jẹ́ ọ̀nà tí Yorùbá ń gbà fi sọ ọ̀rọ̀ láì ṣe àròyé rẹpẹtẹ, tàbí ká sọ pé àkànlò èdè jẹ́ ọ̀nà tí Yorùbá gbà fi sọ ọ̀rọ̀ àṣírí láàrin ara wọn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ńsìn, tí mo bá a tún máa ń lo àkànlò èdè fún òfófó. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ńsìn, tí mo bá fẹ́ ṣe òfófó ẹnìkan fún ẹnìkejì mi, bóyá mo rí ẹni yẹn lọ́ọ̀ọ́kán tí mo dẹ̀ fẹ́ kí ẹnìkejì mi yẹn kó mọ ẹni tí ó ń lọ yẹn, mo tún fẹ́ kó mọ ibi tó wà gangan ibi tó wà, èyí tí màá fi gbogbo ẹnu sọ̀rọ̀. Màá lo àkànlò èdè fún. Màá wá tún wá máa kí ẹni yẹn láti lè fi jẹ́ kí ẹnìkejì mi yẹn mẹni tí mò ń sọ, tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún. Bóyá mo ti ń sọ̀rọ̀ ẹ lọ, tàbí tó jẹ́ pé mo rẹ́ni yẹn, mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Mo wá fẹ́ kí ẹnìkejì mi yẹn kó mẹni tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí. Mo á rí ẹni yẹn ní ọ̀gangan ibi tó lọ. Màá ní pẹ̀lẹ́ o lágbájá tó lọ lóde Ògúnmọ́lá. Ẹni tí ẹnìkejì mi yẹn á wá wo ẹni tó ń lọ lóde Ògúnmọ́lá yẹn. Ẹnìkejì mi tí mo fẹ́ kó mọ ẹni tó ń lọ yẹn, tí màá dẹ̀ padà sọ̀rọ̀ rẹ̀ fún. Màá ní pẹ̀lẹ́ o lágbájá o tó ń lọ lóde Ògúnmọ́lá. Ẹnìkejì mi yẹn á wá wo ẹni tó ń lọ yẹn lóde Ògúnmọ́lá. Ẹni tí mò ń kí lóde Ògúnmọ́lá yẹn á sọ fún mi pé akíní ń jákíní, àfinihàn ń jáfinihàn. Èwo ni pẹ̀lẹ́ o aráàlú Ìjàyè tó ń lọ lóde Ògúnmọ́lá? Pẹ̀lẹ́ o aráàlú Ìjàyè tó ń lọ lóde Ògúnmọ́lá. Tó bá fẹ́ kí mi kó kí mi,
tó bá ìfẹ́ fi mí hàn kò fi mí hàn, èwo ló dé tó wọn àfi ń sọ pé pẹ̀lẹ́ aráàlú Ìjàyè, ṣé kán bá mọ̀ pé aráàlú Ìjàyè ni mí tí mò ń sì ń lọ lóde Ògúnmọ́lá, so tí ó bá bí ẹni yẹn nú, so òun lè fún mi ní èsì. So ọ̀nà àti sòfófó èèyàn náà ni láti fi sọ̀rọ̀ èèyàn, tàbí èèyàn tún lè lo tòfófó míì ní báyìí pé bóyá a jọ ń lọ àtèèyàn, so a wá dé ibì kan, bóyá ẹni yẹn wà ní ibì kan tó jókòó, màá ní pẹ̀lẹ́ o, òkú gbígbé orí obì, so mo fẹ́ kí ẹni tá à ń jọ ń lọ kó rí ẹni tó wà ní ibi tó jókòó sí, kó rí ẹni mo fẹ́ fi ẹni yẹn han ẹnì kejì mi yìí, mi dẹ̀ fẹ́ dárúkọ ẹ̀ nǹkan kan báyẹn. Pẹ̀lẹ́ o, òkú gbígbé orí obì, so òkú gbígbé orí obì yẹn, orí igi obì yẹn ó lè bínú kó wí pé ìwọ̀fà àlàbá ẹnu ẹ̀ ni ó pọ̀, òwe náà fi ń pa, àkànlò èdè náà ń lò, ìwọ̀fà àlàbá ẹnu ẹ̀ ni ó pọ̀, so èyí ń bá a nì. So oríṣiríṣi àkànlò èdè ló wà ní èdè Yorùbá. A tún ní àkànlò èdè tó yẹ pé tí a lè lò láti má fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán, wọ́n lè ní fẹnukò. So fẹnukò, tán bá ní fẹnukò yẹn, ó túmọ̀ sí pé bóyá èèyàn sọ̀rọ̀ sí ẹni tó júyàn lọ bí àgbàlagbà tàbí ẹni tó júyàn lọ, wọ́n lè máa dá ẹni pé ṣáà múra kó fẹnukò, so ṣẹ́ni tó jù ọ́ lọ ló ń sọ̀rọ̀ sí báyìí, tàbí ṣé àdúrà ẹni ló ń pèdè tí ò dáa fún, tàbí tóun sáà kàn sọ̀rọ̀ sí anyhow, so ṣàmúra o kò fẹnukò o, so fẹnukò yẹn àkànlò èdè ní láàrin ọ̀rọ̀ tí mo sọ yẹn. Bákan náà a tún ní a tún máa ń lo àkànlò èdè fún aláṣejù, ẹni tó bá ṣe àṣejù dé òpin, so wọ́n máa ń lo àkànlò èdè fún yín pé ó ti dọ́kọ délé dánémọ́, ó ti ṣe jura rẹ̀ lọ nìyẹn, ó dọ́kọ délé dánémọ́, so ẹni yẹn aláṣejù la máa ń lò fún, so tó bá ti ṣe àṣejù wọ́n ní so ara ẹ ti wálẹ̀, ó ti dọ́kọ délé dánémọ́ báyìí, so ó túmọ̀ sí pé ó ti ṣe àṣejù yẹn dé ògóńgó, ó ti ṣe dé òpin, ó ti ṣe àṣejù yẹn dópin, so ó ti ṣe nǹkan yẹn dópin, so ó ti dópin àṣejù, so òun náà máa ń lo dọ́kọ délé dánémọ́ fún. Bákan náà a tún máa ń lo àṣejù fìrùfọ́nná, tán bá ní èèyàn fìrùfọ́nná, ó ti lọ fa wàhálà wálé, so ó ti lọ fa wàhálà wálé ni pé ó ti lọ fìrùfọ́nná, ó ti lọ fìrùfọ́nná wálé àbí, so Yorùbá máa ń lo àkànlò èdè yẹn láti lò ó fún ẹni tó bá lọ fa wàhálà wálé, wọn ò ní ó ti fi ìrùfọ́nná. Bákan náà a tún máa ń ní àkànlò èdè fún àwọn tó bá gọ̀, àwọn ọmọ tó bá gọ̀, so wọ́n máa ń lo àkànlò èdè fún wọn láti fi sọ pé rọmi sápò, so a tún lè pe ẹni tó bá gọ̀ ní wípé ó pẹ́ lẹ́yìn àmù, tàbí òjò pa gàrí mọ́ lápò, so a máa ń lo àkànlò èdè báwọn náà fún, tàbí kí wọ́n sọ pé gọ̀lúgọ̀ tàbí gọ̀gúnnu, so a tún máa ń lo àkànlò èdè fún tútù lẹ̀bà, a tún lè pe ẹni tó bá gọ̀ ní tútù lẹ̀bà, tàbí tútù dé èsín, a tún máa ń lo àkànlò èdè báwọn fún irú àwọn tó bá gọ̀ báyẹn. Ẹ rí i pé èdè Yorùbá ó lágbára gan, ó kún gan ni, tí Yorùbá bá fẹ́ fi èdè yíyàn po, so oríṣiríṣi òwe wà, àkànlò èdè wà, kò sí ọ̀nà tí a lè fi Yorùbá tá fi yíyàn po, tá fi yí ọ̀gbẹ̀rì po. Bákan náà ẹ má tún gbàgbé kẹ́ bá mi share page mi, ẹ má bá mi love ẹ má bá mi subscribe sí orí YouTube mi, lórí Facebook ẹ bá ń love ẹ bá ń follow page mi, ẹ ṣeun gan. Ẹ má gbàgbé Ìdílé Aláyọ̀ TV, ẹ bá mi share kó go viral. Bákan náà àkànlò èdè tí a tún ní fún bí ọ̀tá, so wọ́n lè ní kànkàn abẹ́ ẹni, so kànkàn abẹ́ ẹni òun ni ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́, tí Yorùbá bá ní kànkàn abẹ́ ẹni, so ó túmọ̀ sí pé ọ̀rẹ́ tó ń ṣe bí ọ̀tá tàbí ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́, so a máa ń lo àkànlò èdè fún òun náà. Bákan náà a tún ní àkànlò èdè fún ìtúfọ̀ bí àwọn ọba ilẹ̀ Yorùbá, èyí tí wọ́n fi sọ pé ọba kú, wọn ò kì í sọ pé ọba kú, ọba wàjà, iná náà máa ń lò fún àkànlò èdè tó máa ń lò fún
ọba tó bá jásẹ̀ nìyẹn, wọ́n ní ọba wàjà. Bákan náà a tún wá máa ń lo fún èèyàn lásán náà tó bá kú, wọ́n lè ní ó filẹ̀ sáṣọ bora, tàbí ó jásẹ̀, tàbí ó ta tẹ́rù ń pa á. So a máa ń lò yìí fún èèyàn lásán tí èsì ọba, ṣùgbọ́n tó bá jẹ́ ọba ló bá kú, wọn ò kí ń sọ pé ọba kú, ọba wàjà ni ní èdè Yorùbá. Ẹ rí i pé èdè Yorùbá ó kún gan, ó péye. Bákan náà a tún ní àkànlò èdè. Àwọn àkànlò èdè tí a wá ní ó pé oríṣi mẹ́ta ni àwọn àkànlò èdè tí a ní. A ní àkànlò èdè ẹlẹ́yọ, a ní àkànlò èdè ẹlẹ́yọ ọ̀rọ̀, a tún ní àkànlò èdè alápólà, bákan náà a tún wá ní àkànlò èdè olódidi, so odidi gbólóhùn. So àkànlò èdè oríṣi mẹ́ta tí a ní nìyẹn. So àpẹẹrẹ àwọn àkànlò èdè wọ̀nyí, so ká mú méjì, ká ṣe méjì ńbẹ̀ torí n fẹ́ kí n gbà wá lásìkò púpọ̀. So ká mú àkànlò èdè ẹlẹ́yọ àti àkànlò èdè alápólà. So tó bá dìgbà míì á máa ṣe ìyókù. So àkànlò èdè, ká mú díẹ̀díẹ̀ nínú wọn. So àkànlò èdè ẹlẹ́yọ náà ni kéèyàn pé akọni tàbí akin. So bí àpẹẹrẹ ńsìn, akọni ni bàbá Ògúnríbidó, akin ni, ṣé ẹ mọ̀ pé akọni mo sọ ni, akọni ni bàbá Ògúnríbidó, akin ni bàbá Ọmọboríowó. So akin àti akọni ó túmọ̀ sí àwọn méjèèjì yìí wọ́n jẹ́ akíkanjú ènìyàn. So akíkanjú ènìyàn làwọn ẹni yìí jẹ́ tán bá sọ pé akọni ni tàbí akin ni. So ó túmọ̀ sí pé akíkanjú ènìyàn iná làwọn èèyàn yìí. So bàbá Ògúnríbidó ó jẹ́ akọni èèyàn tàbí akin èèyàn. Bàbá Ọmọboríowó ó jẹ́ akọni èèyàn tàbí akin èèyàn. So àwọn méjèèjì wọ́n jẹ́ akíkanjú ènìyàn. So ẹni tó bá ń ṣe takuntakun nínú nǹkan, so òun ni akíkanjú. So ẹ rí i pé àkànlò èdè Yorùbá ó pé gan, ó sì rẹwà. Èdè Yorùbá ó rẹwà, ó dùn gbọ́ létí. Àwa Yorùbá a ní àgbékalẹ̀ èdè, a ní àgbékalẹ̀ ọ̀rọ̀. Kí Yorùbá tó lè gbé ọ̀rọ̀ kalẹ̀, yóò kọ́kọ́ ro orí sí ná kó tó di pé Yorùbá gbé èdè sílẹ̀. Bákan náà a tún ní kàyéfì tàbí èèmọ̀. Ṣé ẹ rí i pé àkànlò èdè nìyẹn, kàyéfì tàbí èèmọ̀. So excuse me. So ẹ má bínú. So so kàyéfì tàbí èèmọ̀. So eléyìí ń túmọ̀ sí pé nǹkan ìyanu téèyàn rí tàbí tó ṣẹlẹ̀. So nǹkan ìyanu, irú kàyéfì wo leléyìí o, téèyàn bá rí nǹkan ìyanu, irú kàyéfì wo leléyìí o, tó jẹ́ nǹkan tó yáàyàn lẹ́nu. So surprise things, surprise package. So irú èèmọ̀ wo leléyìí, nǹkan téèyàn ò rí rí, nǹkan tó ṣáà jẹ́ nǹkan tó kà mọ̀mọ̀, nǹkan ńlá, èèmọ̀ ńlá leléyìí o, kàyéfì ńlá leléyìí o. So Yorùbá ẹ rí i pé a ní èdè tó pé tó kún. Yorùbá ló kúnjú owó, ló kún òṣùwọ̀n dáadáa. So bákan náà a tún ní, ṣé ẹ mọ̀ pé mo ní kàyéfì ní nǹkan ńlá tó bá ṣẹlẹ̀, nǹkan tó tóbi tó bá ṣẹlẹ̀, nǹkan àgbàyanu tó bá ṣẹlẹ̀. Ẹ rí i pé mo tún ti lo àkànlò èdè ńbẹ̀ yẹn. So bákan náà a tún ní àkànlò èdè ọ̀tẹlẹ̀múyẹ́. Tán bá sọ pé ọ̀tẹlẹ̀múyẹ́, so ọ̀tẹlẹ̀múyẹ́ ó wà nínú, a ní ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn SS tí òyìnbó ń pè ní SS, tí Yorùbá ń pè ní ọlọ́pàá inú. Àwọn ọlọ́pàá inú náà ni ọ̀tẹlẹ̀múyẹ́ tàbí ọlọ́pàá. So SS gangan òun ni ọ̀tẹlẹ̀múyẹ́, so tán ń pè ní ọlọ́pàá inú, táwọn òyìnbó ń pè ní SS. Àwọn ọlọ́pàá inú tó yẹ pé ṣé ẹ mọ̀ pé ọlọ́pàá lásán tó bá ti wọ yúnífọ́ọ̀mù á ti mọ̀ pé ọlọ́pàá leléyìí. Ṣé ẹ rí àwọn tó bá jẹ́ ọlọ́pàá inú, wọn ò ní wọ yúnífọ́ọ̀mù wọn dúdú yẹn, táwọn yúnífọ́ọ̀mù àwọn ọlọ́pàá yẹn wọn ò ní wọ̀. Wọ́n lè wọ ṣẹ́ẹ̀tì àti kinní, tẹ́ ẹ̀ ní mọ̀ yìí pé ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n. So ọlọ́pàá inú làwọn eléhùn,
àwọn ss yẹn ọlọ́pàá inú ni. So ss yẹn wà nínú ọlọ́pàá náà, àwọn ọlọ́pàá náà ni wọ́n ń ṣe ọlọ́pàá níjọ́ tí wọ́n bá fẹ́ ṣe iṣẹ́ káàkiri tó ń fi múyàn. So wọn ò ní wọ uniform, wọ́n kàn wọ ordinary aṣọ tó yẹ pé wọ́n á dẹ̀ máa rìn láàárín àwọn èèyàn téèyàn ò ní dá wọn mọ̀, so tí wọ́n fi gbáyàn mú nínú nǹkan tí kò bá dáa tí èèyàn bá ṣe. So bákan náà a tún ní àkànlò èdè ahun tàbí lawọ́. So ẹ wo èdè Yorùbá níbi tó kún dé o, ahun tàbí lawọ́. So ahun ni ẹni tí ò lè náwó, kò lè náwó sí ẹnu rẹ̀ dépò pé yóò tẹ̀ fún yàn. Wọ́n ní àgbádùn ahun náà gbádùn ara rẹ̀. Òwe Yorùbá sọ pé àgbádùn ahun náà gbádùn ara rẹ̀. So ẹni tó bá ní ahun kò lè náwó sẹ́nu rẹ̀, kò sì tún lè náwó fún yàn. Ẹ rí i pé Yorùbá ó tún ní in fact ahun rẹ̀ ó nígbá lẹ́yìn, ahun rẹ̀ ó tún nígbá lẹ́yìn. So àwọn tó ń pè ní lawọ́ iná làwọn ẹni tó bá máa ń fúnyàn ní nǹkan, ẹni tó jẹ́ pé kò kí ń wowọ́ mọ́ nǹkan, tó jẹ́ pé ó lè gbára ẹ̀ gan fúnyàn, tí ó bùn ọmọ nìkejì ẹ̀ ní nǹkan, tí ó ṣàánú. Àwọn tó máa ń ṣàánú tó yẹ pé bí wọ́n bá ní wọn ò ní sọ pé àwọn ò ní, wọn ó fún yàn. Ẹni tí tó ń gbẹ nǹkan yẹn bá ń gbẹ, wọn ó fún ẹni yẹn. So òun ni ẹni tó bá lawọ́, tó máa ń gbé nǹkan, tó máa ń bùn yàn ní nǹkan. Ẹ rí i pé èdè Yorùbá ó kì í sẹ́sẹ̀ ràgó gidi ni. So èdè Yorùbá ó kún gidigidi ni, ó kúnjú òṣùwọ̀n gidi gan ni. Bákan náà a tún ní àkànlò èdè ẹlẹ́yọ ni mo ti ṣe fún wa yẹn. So bákan náà a tún ní takú tàbí fọnmú. So lára àkànlò èdè ẹlẹ́yọ nìyẹn. So tán bá ní takú náà ni ẹnìyẹn tó kọ̀ jálẹ̀, ẹnìyẹn kọ̀ jálẹ̀ tó takú síbẹ̀. Bóyá wọ́n ní kúrò níbẹ̀ yẹn, kó wá lóhùn ò ní lọ, òun ò ní kúrò, ó wá wà ńbẹ̀. So ó takú síbẹ̀ nìyẹn, ó fọnmú. So ẹni tó fọnmú iná ni bóyá wọ́n ń jà, wọ́n ní kó má jà mọ́, ó wá fọnmú pé ìní gbà kó mọ fanu fìrì, òun ò ní gbà o, òun ò ní gbà. So ó fọnmú nìyẹn. So ẹni tó takú, bóyá ẹ kúrò ńbẹ̀ òun kó wá takú pé òun ò ní lọ, bóyá wọ́n là wọ́n, kó wá lóhùn ò ní lọ, wọ́n yàpá òun síbí ni. So ó takú síbẹ̀ nìyẹn. Tàbí wọ́n ní ó kúrò níbi nǹkan, kó wá lóhùn ò ní kúrò. So ó takú síbẹ̀. So òun kéèyàn kọ̀ jálẹ̀ póun ò ní gbà náà ni. So òun ni Yorùbá ń pè ní takú tàbí ó fọnmú. So kéèyàn kọ̀ jálẹ̀. So àpẹẹrẹ díẹ̀ tá fún wa níbi àkànlò èdè ẹlẹ́yọ nìyẹn, ẹlẹ́yọ ọ̀rọ̀. So àpẹẹrẹ kejì àkànlò èdè alápòólà. So àkànlò èdè alápòólà òun ni bíi á tún fún wa ní díẹ̀ ńbibẹ̀. So òun ni bíi fi àáké kọ́rí, kéèyàn bínú tán náà ni kéèyàn tán bá ní ó fàáké kọ́rí. In fact tẹ bá rí Ọlábísí, ó mọ̀ fàáké kọ́rí ni níbi ìjà yìí, ó fàáké kọ́rí ni ó lóun ò ní gbà o. So ó túmọ̀ sí pé ó bínú tán, ó fàáké kọ́rí. Tí Yorùbá bá ní ó fàáké kọ́rí, èèyàn bínú tán nìyẹn. So bákan náà a tún ní filẹ̀ sáṣọ bora, òun ni kéèyàn ó kú. Tán bá ní èèyàn filẹ̀ sáṣọ bora, so ẹni yẹn kú ni. Tàbí kán wí pé ẹni yẹn ta téru ń pa á, so ẹni yẹn kú náà ni. Yorùbá ò kí ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ pé lágbájá kú o. So ó ta téru ń pa. Ní àwọn Yorùbá ìjìnlẹ̀ ni mò ń sọ yìí o. Ṣe mọ̀ pé èdè Yorùbá lówe là ń lùlù àgídìgbò lọ̀rọ̀ Yorùbá, lówe là ń lùlù àgídìgbò, ọlọ́gbọ́n ní jó, ọ̀mọ̀ràn ní mọ̀. So ẹni tó bá lówe yẹn, ẹni tó bá jẹ́ ọ̀mọ̀ràn ní máa ń mọ àwọn èdè Yorùbá báyìí. Ẹni tó bá tún jẹ́ ọlọ́gbọ́n náà ló máa ń mọ ìtumọ̀ èdè àwọn Yorùbá yìí, ní èdè, àwọn ìjìnlẹ̀ èdè, àwọn àkànlò èdè, àwọn òwe lóríṣiríṣi. Bí wọ́n bá ti ń pa á lówe, àwọn náà àmọ̀ràn náà mọ̀ ni Yorùbá fi ní lówe là ń lùlù àgídìgbò, ọlọ́gbọ́n ní jó, ọ̀mọ̀ràn ní mọ̀. So bákan náà a tún ní tán bá ní èèyàn fìrù fọnná, kéèyàn lọ dáràn wálé náà ni. Fìrù fọnná, ó ti lọ fìrù fọnná wálé. So ara àwọn àpẹẹrẹ
àkànlèdè alápòólà nìyẹn. Bákan náà a tún ní fagbùrù lẹ́sẹ̀. Fagbùrù lẹ́sẹ̀ kéèyàn lọ dáràn náà ni, kéèyàn lọ dáràn wálé, so kéèyàn ṣe n tó jù ú lọ, kéèyàn lọ kọlu nǹkan tó jù ú lọ, so ó fagbùrù lẹ́sẹ̀ nìyẹn. Bákan náà a ní figagbága. Figagbága, so figagbága yìí òun ni kí ènìyàn díje, kí ènìyàn díje lórí nǹkan, kéèyàn díje lórí nǹkan gẹ́gẹ́ bí nísìnyí competition, kéèyàn pé èmi ni màá win, ìwọ ló win èmi ní win rẹ. Ìdíje láàrin èèyàn méjì tàbí láàrin ọ̀pọ̀ èèyàn, so kéèyàn figagbága wípé group wa o, àwa bí nísìnyí group A group B, wọ́n pé group A ni ó win àbí group B ni ó win. So kéèyàn figagbága, òun nìyẹn tí Yorùbá bá ní wọ́n figagbága, so ìdíje náà ni ìfagagbága yẹn. So bákan náà wọ́n máa ń pé gọ̀gùnù tí a mọ̀ pé gọ̀gùnù tí wọ́n bá pé èèyàn gọ̀gùnù ó túmọ̀ sí pé èèyàn ọ̀dẹ̀ nìyẹn o, ọ̀dẹ̀ ni. So lára ti àpólà ẹlẹ́yọ òun ni gọ̀gùnù yẹn wà. So ó kàn ṣẹ̀ wá sí mi lórí gọ̀gùnù, bóyá mo ti mention ẹ̀ lẹ́ẹ̀kan. So ẹni tó bá gọ̀ náà máa ń sábà lo èdè yẹn fún. Ẹ rí i pé èdè Yorùbá ó péye gidi, èdè Yorùbá ó dùn gbọ́, èdè Yorùbá in fact èèyàn ò lè tú èdè Yorùbá tán o, èdè Yorùbá gùn gan ni. Ẹ rí i pé ìran tó dáa lọ́lọ́run dá wa, Ọlọ́run dá wa sílẹ̀ tó dáa, ó tún wá dá wa ní ìran tó dáa. Ìran Yorùbá ìran gidi ni ò tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Èmi tèmi mo nífẹ̀ẹ́ ìran mi, kódà tí èèyàn bá tún máa ń táyé wá tọ́lọ́run bá tún ṣẹ̀dá wa wáyé again, inú Yorùbá náà ni mo fẹ́ kọ́lọ́run dá mi sí, because mo nífẹ̀ẹ́, mo like ìran mi dáa púpọ̀ gidigidi. Ẹ má jẹ́ ká sọ èdè wa nù, ẹ má jẹ́ ká gbàgbé èdè wa, ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa lédè. Gbogbo àwa Yorùbá tá a wà ní òkè òkun, tàbí tá a wà nílẹ̀ Haúsá, tàbí tá a wà nílẹ̀ Ghana, tàbí tá a wà nílẹ̀ Ìgbò, gbogbo ìlú yòówù ká wà tí èsè orílẹ̀-èdè Yorùbá, ẹ má jẹ́ ká sọ èdè wa nù, ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa ní èdè wa ṣe pàtàkì, ìran wa ṣe pàtàkì. Ẹ má jẹ́ ká gbàgbé ìran wa, ìran tó dáa ni, ìran tó dùn yangàn ni. Ṣé bí ká wọṣọ ni ká wí ni, àbí níbi ìṣe wa, àṣà àti ìṣe wa, ẹ wo àṣà àti ìṣe wa, àṣà tó dáa ni àṣà wa, ìṣe tó dáa ni ìṣe wa, ìpèdè wa, èdè wa gangan. Kódà àwọn ìran míì wọ́n láìkì èdè wa láti máa sọ, àwọn ìran míì wọ́n láìkì ìwọṣọ wa. Àwa ṣùgbọ́n àwa ta ni nǹkan yìí kò wá jọ wá lójú, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká mọ èdè wa lókùnkúndùn, ká ti kékeré máa kọ́ àwọn ọmọ wa lédè wa, kédè wa ó bá má parẹ́, kó bá má parun, kí ìran wa kó má bàa parẹ́, kó má bàa parun. Ó ṣe pàtàkì kí ká mójútó èdè wa, èdè Yorùbá, èdè tó dáa ni. Yorùbá ìran tó dáa ni. Ẹ má jẹ́ ká sọ ìran wa nù, ẹ má jẹ́ ká sọ èdè wa nù, ẹ jẹ́ á máa fi èdè wa sọ́mọ wa létè, kó lè máa sọ, kí gbogbo lè máa dán mọ́rán. Òwe wà lóríṣiríṣi, tó bá yá á máa pa àwọn òwe náà. Àkànlèdè tí tá ń treat lọ́wọ́ yìí kò sì tíì tán síbẹ̀, so mo kàn ní ká sọ díẹ̀, mi ò fẹ́ gbà wá lásìkò púpọ̀. Part 2 nìyí nínú ìran Yorùbá. Ẹ rí i pé mo ti ṣe part 1 tí mo ṣàlàyé pé irú ìran wo ni ìran Yorùbá jẹ́. So eléyìí òun ni part 2 ètò mi. Ní tún máa mú part 3 wá nígbà tó bá tún yá. Ẹ má bínú pé mo ti schedule program mi ní àárọ̀ tí mo ní aago 11 náà ni mo máa ṣètò. So nẹ́tíwọ́ọ̀kì yẹn òun ni ò dá, mi ò rí system yẹn, mi ò rí sẹ́ẹ̀tì, nẹ́tíwọ́ọ̀kì ò ṣe. Mo ti ṣe látàárọ̀ bọ̀ kò ṣe. So eléyìí gan tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́, tí mo fi ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ṣe ni wifi yẹn ó ń lọ ń bọ̀, mi ì mọ̀ bóyá mo rétò yẹn ṣe àbí mi ì rí ṣe. Wifi yẹn ń lọ ń bọ̀ ni. So mo kàn manage ẹ̀ ni. So ẹ má bínú pé mo ti send kinní sínú ilé pé tò ẹ pàdé mi lórí ètò ní aago 11 àárọ̀ yẹn. So ẹ má bínú o. So nẹ́tíwọ́ọ̀kì ló ṣe bẹ́ẹ̀, because òjò rọ̀ ń bí báyìí,
òjò rọ̀ lọ́dọ̀ wa níbí báyìí so kinní yẹn ò ṣe mo ti ṣẹ̀ fẹ́ wọlé yín rọ́nà so kinní yẹn ni ò ṣe ẹ má bínú o so mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ti fans mi ìdílé aláyọ̀ tv mo dúpẹ́ púpọ̀ o ojú tẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ o etí tẹ fi ń gbọ́ mi etí náà ò ní di o àìsàn ò ní ṣe yín o ọlọ́run ò ní fi san ara wa dè wá mọ́lẹ̀ o pẹ̀lú ògo ọlọ́run o ẹ ṣeun gan àjíǹde ara yóò mọ jẹ́ o ẹ rí i pé èdè yorùbá dáa ó rẹwà gidi gan ètò pọ̀ o tí màá mú wá fún wa nípa ìran yorùbá o ètò pọ̀ o gbogbo àwọn àṣà wa náà màá máa mú wá fún wa àwọn èdè wa màá máa mú wá fún wa àwọn ìṣesí wa màá máa mú wá fún wa àwọn oúnjẹ wa lóríṣiríṣi màá máa mú wá fún wa màá mú oríṣiríṣi táìpù oúnjẹ tí a ní àti ìwúlò wọn màá mú wá fún wa even gan èèmọ iṣẹ́ ọwọ́ àwa yorùbá láyé jọ̀hún ni tí ọ̀làjú gba gbogbo ẹ̀ kúrò lọ́wọ́ wa màá máa mú wá fún wa lóríṣiríṣi ní orí péèjì mi ìdílé aláyọ̀ tv so màá máa mú wá fún wa lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ ṣeun púpọ̀ gan mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ilé o ẹ ṣé mo dúpẹ́ o ọlọ́run ò ní paná ìfẹ́ wa o ọlọ́run aláàánú yóò já máa rí yín bá o ọlọ́run aláàánú yóò já máa rí yín bá o so àwa láàmọ̀ wá ẹ̀yin láàmọ̀ dé bá ẹ̀yin láàmọ̀ rí o lágbára ògo ọlọ́run ẹ ṣé ìfẹ́ lẹ ní tẹ́ fi ń bá mi wo fídíò mi tó tẹ́ bá nífẹ̀ẹ́ mi ẹ̀ ní bá mi wò ó ìfẹ́ náà tí ẹ wá ní sí mi ọlọ́run ò nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run sì máa bo àṣírí yín ò ní tú láéláéláéláé pẹ̀lú ògo ọlọ́run o àbùdí ń tomi o èyí ọlọ́run àbùdí gbogbo ibi tí ẹ ti ń mú owó náà pẹ̀lú ògo ọlọ́run o gbogbo ibi tí wọ́n bá ń náwó ẹ̀ ní bá wọn nágídí o gbogbo ibi tí wọ́n bá ti ń náwó ẹ̀ ní bá wọn nójú o owó lẹ́ẹ̀mọ́ bá wọn ná ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò tó bá kàn sàlẹ̀ àpò báyìí owó ní ọmọ mú jáde lágbára ògo ọlọ́run ẹ mọ̀ níyì ní bọ́mọ tuntun ṣe mọ̀ níyì lójú arúgbó lẹ́ṣẹ̀ mọ̀ níyì lágbára ògo ọlọ́run ẹ ṣé gan mo dúpẹ́ pọ̀ èmi náà ni ọmọ yín àbúrò yín o ìdílé aláyọ̀ tv Haji Hafsat Adéyẹmọ ìyá Kìṣí ẹ ṣé. ẹ ṣé ó dàbọ̀ o ẹ bá mi love page mi o ẹ bá mi share kó go viral ẹ bá mi share kó go viral ẹ ṣé o ẹ bá mi follow page mi o ẹ bá mi follow page mi lórí facebook ẹ bá mi follow ẹ bá mi share kó go viral ẹ bá mi love ẹ like ẹ bá mi wo fídíò mi dáadáa lórí youtube náà ẹ dákun ẹ máa bá mi subscribe síbẹ̀ ẹ bá mi subscribe síbẹ̀ ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi comment lọ́nà méjèèjì lórí facebook àti lórí youtube ẹ bá mi comment ńbẹ̀ lórí instagram náà mo wà ńbẹ̀ àti lórí tiktok mo wà níbẹ̀ so Fadeke Global TV ló wà lórí instagram lórí youtube lórí tiktok Fadeke Global TV tí n bá gbé síra wọn ìkànnì méjèèjì so ẹ ṣé gan bákan náà péjì mi náà wà lórí Fadeke Global TV ẹ bá mi like òun náà ẹ bá mi follow ẹ ṣé mo dúpẹ́ tó ẹ ṣé àníri jù báyìí lọ ẹ ṣé gan tó bá tún dìgbà mi á tún mọ mú àkọ̀tun ètò yìí wá part 3 á mú part 3 wá mi tiẹ̀ wá rántí kọ part 2 lélẹ́yìí má padà kọ sí okay. Yes.